Ọ̀ní kò jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo níyàgbé abẹ́ òjìji Elédùmarè. Babatope Ọlọ́run làbò rẹ̀ o, ọmọ Adésọdún. Ọ̀ní kò jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo níyàgbé abẹ́ òjìji Elédùmarè. Babatope Ọlọ́run làbò rẹ̀ o. Ọpẹ́ lọ́ Elédùmarè adáni síláàrí gbé o. Òun ní wípé àgbélẹ̀ ẹ̀ ò kàn túbọ̀ ṣe rere sí i. Ọlọ́run ní máyẹyẹ àtijọ́ kàbàjẹ́ fún ọ. Wẹ́ ajírú mi wẹ́mẹ̀ á kù yà lọ́nà o. Ọ̀ní kò jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo níyàgbé abẹ́ òjìji Elédùmarè. Babatope Ọlọ́run làbò rẹ̀ o. Gbẹ̀dẹ̀ líran kòkó lábàtà ayẹyẹ ọ̀kálẹ̀. Gbẹ̀dẹ̀ líran kòkó lábàtà àtú ọlọ́ra. Lórí ebi lórí òṣè rẹ̀ wẹ́mẹ̀ amòníra. Gbẹ̀dẹ̀ líran kòkó lábàtà àtú ọlọ́ra. Wíwálé ìlọ tún ló sì rọrùn létẹ̀rẹ́. Gbẹ̀dẹ̀ líran kòkó lábàtà àtú ọlọ́ra. Wọ́n ti dúrí ẹ̀dẹ̀ nímú ẹ̀mẹ̀ ajúpìrẹ́. Gbẹ̀dẹ̀ líran kòkó lábàtà àtú ọlọ́ra. Àrọ̀ Ọlọ́run níjọ́ alẹ́ o, Babatope o. Gbẹ̀dẹ̀ líran kòkó lábàtà àtú ọlọ́ra. Olóríire kò lò ní òṣè nípa àdágọ́jọ́gọ́jọ́. Torí ọlọ́dún lè mọ̀ọ́dún rẹ̀ lọ́dún. Oyin ti mọ̀tẹ̀rẹ̀ nínú afárá. Afẹ́rẹ́ òjò ìmọ̀tẹ̀rẹ̀ lísà. Ẹ̀kọ́ pàápàá ìmọ̀tẹ̀rẹ̀ nínú ewé ìran. Babatope o, ọlọ́dún náà jẹ́ iṣẹ́. Òní ìjọ́ kẹjọ oṣù keje ọdún. Ní ìṣàyájọ́ ìjókòó délé ayé òwò kárẹ̀. Ọ̀yà rẹ̀ lílọ́ mi ábẹ́ ò mẹ́kàndá ṣọ́ra mi jẹ́. Àdòdó ẹlẹ́rìí dòdò kẹ́kọ̀ọ́ dòrè mí dòdò mí rè ló kan àyà rẹ̀. Òun líbẹ̀ mí lọ́wọ́ o. Ìkíni yá kí ọkọ rẹ̀ ọkọ àyèyẹ. Babatope Moses Adésọdún. Kì í hàn nìyẹn mọ̀ sí Babati. Kàn dẹ̀ mọ̀ sí Máyégún wà. Ọ̀yà rẹ̀ ìwọ̀ sùn òlúlé. Wọ́dẹ̀ dára láwùjọ. Aṣọ òyì rẹ̀ bẹ̀ àfàyà ọmọ Adésọdún o. Wọ́n ti yá gbéra lálẹ́ ká ayájọ délé rẹ̀. Màá kì í ọ́ bí ológun èrú. Màá kì í ọ́ bí olúwọ̀fà ọgbọ̀n. Màá kì í ọ́ bí ológun kẹ́kẹ́ mọ̀dẹ̀. A kì í ọ́ bí ọlọ́gbọ̀n àbàjá. Ilogbo-Ekiti iná bẹ́yẹ àtàbárà o. Kí mo bá yà sákà ulé àbárà Idofin. Ọmọ Ọ̀dọ̀fin ògbólú. Ọmọ Ọ̀dọ̀fin òróró bílẹ̀. Ọmọ líkàrà kan dímọ̀ ọ̀yìn ẹ̀dẹ̀ uṣu. Ọmọ líkàrà àgbẹ̀rẹ̀ dú. Ọmọ òwò lílá ìdúgbò gbà. Ọmọ ìkìtìkìtì lúgbò èfú. Ọ̀dọ̀fin ògbólú. Ọmọ ajẹ̀yí jẹ̀gbẹ̀dẹ̀ oyè. Ọmọ ejò ìyá gbọ́n. Erúpọ̀ ọ̀nà ẹ̀sùn límú yabí ṣòro ọ̀nà égbè. Ọmọ ológógó. Lẹ́yẹ̀ ẹ̀yẹ kọ̀rọ̀ ń gbẹ́bí o. Ọmọ alágbòyìn kan ìdẹ̀kẹ̀dẹ̀ yíyọ omi okòrí. Ọmọ ọlọ́ṣun ẹwà. Arìnbẹ̀rẹ̀ bọ́ ní ẹ̀gbẹ́dùn. Ẹ̀gbẹ́dùn wọ́n ò aláṣejù lọ́ọ́ fẹ́ kí. Ọmọ ọlọ́ṣun kan ìṣe mí ìṣe mọ́ òun ló pọ̀nà ògbóyè. Ọmọ olúbi àyà ìyá tí. Ọmọ olúbi àyà jẹun. Ọ̀dẹ̀ yìí rọ̀ gbọ́dọ̀ oyè. Ọmọ adípẹ̀ oyè ọ́ní tìrí jẹ́. Ó jókòó sórí àgàbọ̀ ọ̀pọ̀ níyàn mẹ́fà. Ọmọ ọlíyàn ọmọ ọlọ́bẹ̀. Ọmọ olókè kówókè gígùn. Òkè ulérí kéjùgùn ìpadọ́rọ́ sí. A ò là á
onírèrìkì ìjẹ̀kan kókù omi egígún bọ̀kọ̀ ọmọọ̀sán yìí bọ̀kọ̀ egígún nìkan ní mú bọ̀kọ̀ ọ̀sán yìí lábẹ́ ìyá aláòfin ọmọ oríire dáadé igi kan níṣèyí gùdùgbù ọ̀nà ìróyè igi ìrànilẹ́rù mọ̀ràn mi ní tèmi ọmọ ìlógbò ọ̀kẹ́rẹ́ abẹ́wẹ́ òṣùgbà gángbàgán èsì dáyẹ̀ ọ̀kẹ́rẹ́ lè jẹun méṣì kóòtù lógbò gidigun náà mú kó o. Babatope Moses Adesodun ògbò méjì àṣírí lábẹ́ bó ti wù kọ́ páláyé tó wẹ́mẹ̀ á máa ìsàn ló gbà ó torí pírí ológo ìdí tó ìbọ̀kùn ẹyẹ lórí ìta òjòjò mèyí ṣe ó kẹ́ mọ́yọ̀ lọ́jà kókókó lọ́rọ́ táìlẹ̀ ọ̀yà rẹ̀ bọ́lájí kì í hàn níyàn dẹ̀ mọ̀ sí mama tí ọmọ ẹ̀gbẹ́ mọ ní ṣàbí ọmọ gbòǹgbò àkàlà àhúgbọ́n ọkọ̀mọ rẹ̀ sábẹ́ ewé àwọn ẹ̀gbẹ́ kọ́mọ tí wọ́n sábẹ́ olúmọ ṣé nítorí kógun mọ́ bá a kó wọn lọ ni ẹ̀gbẹ́ méjì wọn kì í dára wọn níyàn bí kan bá ń pẹ́ báyìí sí ìkejì á sì mọ́ ọ pé máa wà ikú tí í ṣe òní kó ṣe lọ kí ìkejì ọ̀nìyàn límọ̀ ọ́ lọ nínú ire ọmọ Adesodun ayé ọ̀kàlẹ̀ o ẹ̀mí rẹ̀ kọ́ ṣọdún èyí lìdẹ́ aṣọpọ̀ ọlọ́pọ̀ sí Babatope ọdọọdún là ìrọ́yẹ́ ọdọọdún là ìfọ̀ ìjà o wọ́n ànújà ìwéréwéré mẹ́ a máa ànújà ìwà rẹwàrẹ o oore ọ̀fẹ́ Ọlọ́run á tó fún ọlọ́nà rẹ̀ kété ẹ̀mẹ̀ síjọ́kọ̀ àkàn ṣòro gbẹ̀dẹ̀ lérò kókò lábàtà Babatope Moses Adesodun kí ọ̀nìyàn mọ̀ sí bàbá tí kàn dẹ̀ mọ̀ sí máyégún wà.